Ẹ káàbọ̀ padà sórí ètò Oyè Òwúrọ̀ lórí amóhùnmáwòrán Orísun. Èyí tó jẹ́ fún oge òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́. Mo sọ fún yín lẹ́ẹ̀kan yín pé mo mú àwọn nǹkan kan wá fún yín. Àwọn nǹkan tí mo mú wá fún yín èmi nìkan kọ́ ni màá dá sọ. Màá sọ pẹ̀lú expert ẹni tó mọ̀ nípa oge. Ṣùgbọ́n kó tó di àsìkò yẹn, irú oge wo lẹ̀yin ṣe? Àwọn Yorùbá sọ pé ìwọ̀ntún-ìwọ̀nsì òun ni gbogbo nǹkan. Ohun tá a bá ṣe níwọ̀ntúnwọ̀nsì òun náà ló dáa. Mi ò lè ní pé ká má ṣe oge o, oge dára. Àti pé àwa obìnrin Ọlọ́run jogún oge fún. Oge sunwọ̀n lóòótọ́, ṣùgbọ́n tá a bá ti wá di pé à ń mú oge yẹn ló ti ń pọ̀ jù kò dáa. Ṣé gbogbo nǹkan nílé ayé yìí ló nílò ìmọ̀ o? Bẹ́ẹ̀ ni, tó bá rò pé o lọ sílé ìwé, o wá rò pé o ní ìdìmọ̀ ní ibòmíì, irọ́ ló pa. Torí pé ẹni tó lè lọ ògì, ó lè má lè lo ata. Ẹni tó lè lo ata, ó lè má lè lo ẹ̀gúsí. Kò yé yín? Torí náà gbogbo nǹkan ló jẹ́ kí a wá ìmọ̀lé lórí. Ní nǹkan tí ó ní ṣe pẹ̀lú oge ni pé tó bá rò pé bí torí pé mo ti lọ sí school, mi ò ní láti kọ́ bí wọ́n ṣe ń kun powder, àbí láti kọ́ bí wọ́n ṣe ń gbé kọ́lọ̀ lórí kọ́lọ̀, àwọ̀ lórí àwọ̀, àbí láti mọ irú irun tó yẹ kí n ṣe lásìkò tó yẹ kí n ṣe. Gbogbo àwọn nǹkan báyìí ló yẹ kí èèyàn kọ́. Lóòótọ́, ó lè jẹ́ wípé èèyàn mọ̀ tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ dáadáa, tó fẹ́ tí kò bọ́ta lákàwọn èèyàn rí pé ojú ẹni rẹwà, ẹnu ẹ̀ wù mí, etí ẹ̀ wù mí, tó bá wò dáadáa, wàá mọ̀ pé èèyàn nílò ìmọ̀. Nítorí ìmọ̀ ṣe pàtàkì. Ìmọ̀ tí èèyàn bá ní ìmọ̀, èèyàn mọ̀ wípé bóyá tó bá wọ aṣọ tó ní red nínú, tí nǹkan tó dẹ̀ wọ̀ tí ò ní kọ́lọ̀ purple, ni ò ní gbé kọ́lọ̀ purple sétè. Kò yé yín? Ìmọ̀ nípa oge ó ṣe pàtàkì fún yín. Nígbà yìí torí ìdí èyí mo fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ ẹ máa wo ètò yìí torí màmá mú àwọn oríṣiríṣi ìmọ̀ ọlọ́kan òjọ̀kan màmá mú wá fún yín nípa àwọn àwọ̀ tá a lè gbé lórí àwọ̀, àbí aṣọ tá a lè gbé lórí aṣọ, àbí irú bàtà tá a lè wọ̀ sí irú aṣọ, bóyá ìmúra ọ́fíìsì ni o, àbí ìmúra ilé, àbí ìmúra ọjà, àbí ìmúra pọ̀fẹ̀lọ́kọ̀ rẹ wa. Ẹ mọ̀ ẹlòmíì àdúgbò ló wà, á kún gbogbo ojú àwọ̀ gẹ̀gẹ̀gẹ̀ tó bá wá ń lọ pátì ànímọ̀ yàtọ̀ nínú ẹni tó kàn ń ṣeré lọ àtẹni tó ń lọ sí pátì. Ṣé ẹ mọ̀ ẹlòmíì àti pé òun lọ sọ́fíìsì, aṣọ tó máa wọ̀ kò ní jẹ́ aṣọ ọ́fíìsì rárá. Àti wípé àwọn nǹkan tá a lè fi lu aṣọ wa, wọ́n máa ń pè ní àwọn fashion tips àti àwọn fashion hacks. Àwọn nǹkan tó jẹ́ pé bí a tó bá fi nǹkan kékeré sí nǹkan báyìí, ó kàn máa dodidi ni. Fún àpẹẹrẹ, láṣọ tí mo wọ̀ yìí, aṣọ olóyìnbó ni. Kò yé yín? Wọ́n ń pè ní jumpsuit. Àmọ́ èmi kí ni mo ṣe? Mo ti fi àǹkárá, mo ti fi sí, mo tún ti wé gèlè àǹkárá. Ṣé tó bá pàdé mi lọ sábà pé ọmọ Yorùbá lélẹ̀, a mọ̀ pé àǹkárá wà nínú aṣọ yìí. Bó dẹ̀ ṣe wà yìí, tó bá wù mí kí n yọ kúrò, mo lè yọ kúrò torí pé wọn ò rán mọ́, wọ́n kàn so mọ́ ni. Mo lè yọ kúrò kí n tún gèlè kúrò. Lẹ́yìn kí n ti bá ti dọ́fíìsì, wọ́n máa rò pé aṣọ ọ́fíìsì ni mo wọ̀. Tó bá kí n wọ́n fi gbàgbé lọ sí ìkómọ ní alẹ́, tí n bá ké léèsì tí mo dẹ̀ wé gèlè sí. Ṣé kó ti dúró àwọn nǹkan tí màmá mú wá fún yín wọ́n pọ̀ lọ́lọ́kan jọ̀kan. Mo gbọ́dọ̀ bẹ̀ ní kèmí ni mò ń dárojọ́. Torí pé mo dẹ̀ ní àlejò pàtàkì. Ẹni tó jẹ́ pé nípa oge tá a bá ń sọ̀rọ̀ nípa oge, àwọn mọ̀ nípa oge. Àwọn rán aṣọ o, wọ́n rán jásí nínú aṣọ tó yẹ yín àti àwọ̀ arú ara tó jẹ́ kẹ́ ẹ wọ̀ sí, wọ́n máa sọ fún yín. Ẹlòmíì náà tẹ bá rí aṣọ yẹn ó kàn wá lára ẹni tó tínrín, á rò pé mo fẹ́ràn aṣọ yìí o. Àwa máa aṣọ yẹn á lọ rà àwọn tó dẹ̀ tóbi, aṣọ yẹn wá rí pákópákó lára ẹ máa rò pé ṣebí lágbájá wọ̀. Irú ara tó o ní, òun náà ló máa sọ irú aṣọ tó o máa wọ̀. Fún ìdí èyí, àfarawé nípa aṣọ kò dáa. Àmọ́ mi ní sọ́jú torí pé mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa ẹ̀. Ẹ rọ̀ pé ẹjọ́ rírí ni tèmi, èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa àwọn fáṣọ̀nì yìí. Ṣùgbọ́n mo ní àlejò pàtàkì nínú ilé tó jẹ́ pé nígbà tí wọ́n máa bá mi fi yànnàná ẹ̀ fún yín báyìí, ẹ máa mọ̀ wípé ìmọ̀ kò pín síbì kan. Ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn, tí n bá ti padà dé, èmi àti àlejò làjọ máa wọlé. Ẹ má lọ síbi kankan o lórí nǹkan tí mo mú wá fún yín. Àgàgà obìnrin, ohun tí mo mú wá fún yín tẹ́ bá ti lọ ẹ̀sìn mi ìsìn. Mo ń bọ̀, ẹnì pẹ́ dé.